àkámọ́. lẹ́nu ìgbà tí ms bàbá dára pé tí ń ba ẹ̀sìn islam jẹ́ bàbá òun jáde ó lóun ò ṣẹ̀sìn islam mọ́ ó tún di lánàá ó tún pòsì gbé àwọn ẹlẹ́bọ ó ní ẹ̀sìn ẹlẹ́bọ tún dáa ó tún ní àwọn ẹlẹ́bọ yípe ṣé ìtọ́fẹ́ táwọn ọmọ ṣe rèé. àkọ́kọ́ màtá ms bàbá ò ba ìsìláàmù jẹ́ torí gbogbo nǹkan tí ms bàbá bá sọ àti gbogbo àwọn tó ń sọ̀rọ̀ pátápátá àkànbí olówó èkó gbogbo nǹkan tá a bá sọ la máa ń sọ pẹ̀lẹ́rì a ò ba ìsìláàmù jẹ́ nǹkan tó wà nínú ìsìláàmù là ń sọ kí àwọn ọmọ kóòtù òjíire àwọn ọmọ yorùbá kan lè mọ̀ wípé ẹ̀sìn islam ẹ̀sìn fún àwọn apààyàn ni ẹ̀sìn islam ẹ̀sìn fún àwọn adàlúrú ni ẹ̀sìn islam ẹ̀sìn fún àwọn ajagungbalẹ̀ ni káwọn ọmọ kóòtù òjíire dẹ̀ mọ̀ wípé ẹ̀sìn islam ni àwọn fúlàní fẹ́ lò láti fi pa àṣà àti ìṣe wa rẹ́ kí wọ́n dẹ̀ kó wa lẹ́rú àwọn ọmọ kóòtù òjíire là ń bá wí a ò bá fúlàní wí. eléyìí tí mo wá fẹ́ sọ yìí máa fẹ́ kí wọn náà lọ yẹ̀ wò ní apá ọ̀dọ̀ ẹ bóyá nǹkan tó wà nínú kùránì táwa ń gbé jáde bóyá ó dẹ̀ yàtọ̀ sí kùránì tẹ̀yìn ń kà. ẹ jẹ́ ká lọ sí Quran chapter 8 suratul Anfal verse 12 to 14 lẹ́yìn yẹn àti wá lọ sí Quran chapter 9 verse 14. Quran chapter 8 verse 12 to 14 ó ní rántí nígbà tí olúwa rẹ̀ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín nítorí náà ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀ èmi Allahu yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́ nítorí náà ẹ̀yin mùsùlùmí ẹ máa gé wọn lọ́rùn kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn ìyẹn nítorí pé wọ́n ń yapa ọ̀rọ̀ Allahu àti òjíṣẹ́ rẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì yapa ọ̀rọ̀ Allahu àti òjíṣẹ́ rẹ̀ dájúdájú Allahu lé níbi ìyà ìyẹn ní ìyà tayé nítorí náà ẹ tọ́ ọ wò àti pé dájúdájú ìyà iná ń bẹ fún àwọn aláìgbàgbọ́. Allah ń sọ fẹ́yìn mùsùlùmí wípé òun ti ju ẹ̀rù sínú ọkàn àwa tí a ò kí ń ṣe mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ẹ máa gé wọn lọ́rùn kẹ́ẹ̀dẹ̀ máa gé gbogbo ọmọ ìka wọn kí nìdí ó ní nítorí pé wọ́n ń yapa ọ̀rọ̀ Allah wọn ò tẹ̀lé ọ̀rọ̀ Allah wọn ò gba ṣẹ̀ríà nǹkan tí wọ́n ń ṣe ń Kwara àwọn mùsùlùmí làwọn tó ń pa wọ́n torí pé àwọn yẹn kọ̀ wọn ò gba ṣẹ̀ríà ẹnikẹ́ni tó bá dẹ̀ ti yapa ọ̀rọ̀ Allah àti òjíṣẹ́ Allah ní òun lé níbi ìyà ó wá ní kẹ́yin mùsùlùmí kẹ́ ẹ máa gé wọn lọ́rùn kẹ́ ẹ dẹ̀ máa gé gbogbo ọmọ ìka wọn. inú Quran ni mo ti mú jáde mi ò sọ lórí mi ò bà Islam jẹ́ nǹkan tó wà nínú Quran là ń kà nǹkan tó dẹ̀ dáa jù ní pé káwọn àáfàá kan wá jáde pé nǹkan tó ka yẹn o kò rí bẹ́ẹ̀ o ogun ni o wọ́n wá ṣàlàyé ogun wo gan ni ogun yẹn wàá lè mọ̀ wípé ogun wípé wọn ò kí ń ṣe mùsùlùmí ibi tí wọ́n bá ti gbé islam lọ wọ́n lọ fi islam kógun jà wọ́n lọ pa wọ́n kí wọ́n lè di mùsùlùmí kán lè juwọ́lẹ̀ fún Allah kí wọ́n lè máa di ẹrú lárúbáwá àwa dẹ̀ sọ pé ó tó gẹ́ Allah tó ń sọ̀rọ̀ nínú Quran kò kí ń ṣe Ọlọ́run Lódùmarè Allah ní òun máa ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́ kẹ́yìn mùsùlùmí máa wá dú wọn kẹ́ máa gé wọn lọ́rùn kẹ́ máa gé ọwọ́ wọn Allah kò kí ń ṣe Ọlọ́run Lódùmarè. ẹ ká tó lọ sí Quran chapter 9 verse 14 ó ní ẹ̀yin mùsùlùmí ẹ jà wọ́n lógun Allahu yóò jẹ wọ́n níyà láti ọwọ́ yín ó máa yẹpẹrẹ wọn ó máa ràn yín lọ́wọ́ lórí wọn ó sì máa wo ọkàn ìjọ onígbàgbọ́ òdodo sàn wàá rí wípé Allah yìí òun ni Ọlọ́run àwọn mùsùlùmí nìkan ó wá ń fún àwọn mùsùlùmí ní àṣẹ wípé ẹ lọ máa pààyàn ẹ lọ máa jà wọ́n lógun àwọn tí ò bá ti gbàgbọ́ nínú ẹ̀sìn Allah gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn àwa máa ń sọ bó ṣe rí ni a ò bà ìsìláàmù jẹ́ ó wá ń sọ pé èmi tí wàá jáde mo sọ pé àṣà àti ìṣe kò ju mí mọ́ bí tó ti rí fọ́nrán yẹn o èmi ò ẹ́bà sọ bẹ́ẹ̀ torí ọmọ kóòtù òjíire lèmi nǹkan tá a jẹ́ ń sọ fún àwọn èèyàn wa ní pé kán kúrò nínú ẹ̀sìn Islam
kí wọ́n padà lọ sí ilé wọn, àṣà àti ìṣe wọn, ibẹ̀ gangan ni ọ̀nà wà. A ò bá Fúlàní wí, irúwọ Màtá yìí, Fúlàní ni ẹ ò kí ń ṣe ọmọ Yorùbá náà, a ò bá ẹ wí. Àwọn ọmọ Yorùbá là ń bá wí. So tó bá wá rí nǹkan yìí gẹ́gẹ́ bí bóyá bí attack, kò kí ń ṣe attack o. A ò bà Islam jẹ́. Nǹkan tó wà nínú Islam, òun là ń sọ fún àwọn ọmọ kóòtù òjíire wípé àwọn àáfàá irọ́ ni wọ́n pa fún wa, wọ́n fẹ́ tan gbogbo wa sínú Islam, kí wọ́n tilẹ̀kùn mọ́ wa, kí wọ́n wá pa gbogbo àwa ọmọ kóòtù òjíire, kí wọ́n jogún ilẹ̀ wa fún àwọn Fúlàní. Gẹ́lẹ́ bí àwọn Haúsá ṣe ń ṣe ẹrú ní orí ilẹ̀ wọn báyìí, káwa náà wá máa ṣe ẹrú lórí ilẹ̀ wa, káwọn Fúlàní kan wá máa darí wa. A dẹ̀ sọ pé ó tó gẹ́, àwa ò fẹ́ mọ́. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Ẹ̀yin èèyàn wa, ẹ jí ẹ má sùn, ẹ padà lọ sílé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín, àṣà àti ìṣe yín, òun ni kẹ́ lọ máa bá wọn ṣe. Ẹ̀sìn Islam ni wọ́n ń ṣe nídìílé àwọn Kùréṣí, Allah ni wọ́n ń bọ nídìílé àwọn Kùréṣí. Àwa ò kì í ṣe ọmọ Kùréṣí. Wọ́n fẹ́ fi Islam, wọ́n fẹ́ fi kó wa lẹ́rú ni. Ẹ jí ẹ má sùn, ẹ padà lọ sí ilé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí, mo dúró, ó dìgbà. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni arákùnrin tí MS Baba fún ní èsì nínú fọ́nrán yìí ti máa ń dá èdè àìyedè sílẹ̀ ní àwùjọ àwọn oníṣẹ̀ṣe nílùú adúláwọ̀. Ìdí rèé tó tún wá fi gbé ọ̀rọ̀ jákujàku wá sí orí afẹ́fẹ́. Ìtorí ìdí èyí ni MS Baba fi wá fún lésì o wípé òun ò kìí ṣe èèyàn tó ń ba ẹ̀sìn Islam jẹ́, bẹ́ẹ̀ sì ni òun ò ba ìṣẹ̀ṣe jẹ́ pẹ̀lú. Àwọn ń ka nǹkan tí ó wà nínú Kùránì àti àdísì ànábì Muhammad jáde fún àwọn èèyàn láti mọ irú ẹ̀sìn tí Islam jẹ́. Ó wá kù ìwọ àti ẹlẹ́dàá rẹ o láti mú èyí tó bá wù ọ́, torí pé ẹni tó bá ti dàgbà tó sì ní òye lórí, ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ lè dá inú rò fúnra rẹ̀. Ìwọ náà gbọ́ àwọn nǹkan tí MS Baba sọ àtàwọn nǹkan tó ń kà jáde nínú Kùránì àti àdíìsì wọ̀nyí, kí o sì mú èyí tó jẹ́ òdodo níbẹ̀. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rẹ o, ẹ máa bá wa ká lọ lórí ètò Àkámọ́ àti Mọ́mì. A ó máa gbé àwọn ètò lọ́kànjọ̀kan wá sí etí ìgbọ́ yín. Àkámọ́ àti Mọ́mì, èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa.